Hammed Oyètòrò agboolé ibo lọ́dọ̀ yín sà. Ilé ẹlẹ́mọ. Ìnísha. Ẹ ń bá wa sọ̀rọ̀ kan nípa aró báwo náà ṣe ń ṣe ìyẹn tó ṣe papọ̀ mọ́ ọṣẹ ṣíṣe. Wọ́n á rẹ eérú fún bí ọjọ́ mélòó? Ọjọ́ márùn-ún. Omi rẹ̀ yóò máa kan tó kò ṣe wá sí. Wọ́n wá sí yá wá di aró. Yóò wá di aró àti wá daró wọ́n wá ṣe tí ó di ọ̀sẹ̀. Àwọn aró tí wọ́n wá mọ́ tó wá máa ń jẹ́ oríṣiríṣi ọ̀dà yẹn oríṣiríṣi àwọ̀ bó ni wọ́n á ṣe é ṣe. Kẹ́míkà náà wọ́n fi sí bí wọ́n bá fẹ́ kó rí ni. Wọ́n á fi nǹkan kan sí tí ó fi yí padà sí àwọ̀ yẹn. Ṣùgbọ́n eérú ṣá ni ìpìlẹ̀ rẹ̀. Ìpìlẹ̀ òun ni kókó èlò. Eérú kìíní ọ̀pẹ, ṣọṣọ ọ̀pẹ. Eérú àti ṣọṣọ ọ̀pẹ. Òun wá nílò ṣíṣe tó pọ̀ gan-an. Tó pọ̀ gan-an. Bí irú ìta ti ẹ̀rí ń bẹ̀ yẹn tí wọ́n bá bẹ̀rẹ̀ ṣíṣe rẹ̀ lónìí wọ́n ló dijọ́ kejì. Ìjọ́ márùn-ún ni wọ́n dákọ báyìí fún eérú. Ó ti mú yẹ́. Àwọn igi tó tóbi báyìí. Ẹ ṣé púpọ̀ sà.